bàbá ń bẹ láàfin rẹ̀ tó ń ṣọlá, kábíyèsí ń bẹ láàfin rẹ̀ tó ń ṣògo, olórí ayé ń bẹ láàfin rẹ̀ tó ń ṣọlá, kábíyèsí ń bẹ láàfin rẹ̀ tó ń ṣògo. Ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express, gbogbo kí tó ń wò mí nínú ilé. Èmi bá lẹ́gbẹ̀rún ahọ́n fún yín Olùgbàlà. Ǹjẹ́ lẹ́gbẹ̀rún ahọ́n? Ǹjẹ́ ìyìn Ọlọ́run ní gbogbo ìgbà nínú ilé? Ipò wo ló wà náà? Bàbá, màmá, ọmọdé, àgbàlagbà, àpọ́npọ́nrọ́pọ́n. Kéré àwọn àti máa ń pè ní àpọ́npọ́nrọ́pọ́n ni àwọn fẹ́ kó ti yẹ kán gbé ìyàwó. Tó gbéyàwó àwọn ni àpọ́npọ́nrọ́pọ́n. Irú ipò wo ló wà tó jẹ́ kó máa dorí kodò, tó jẹ́ kó káwọ́ jọ báyìí, tó jẹ́ kó máa ronú? Adániwáyé, adẹ́dá, aṣẹ̀dá, awẹ̀dá, amẹ̀dá, ọ̀mọ́rí ọmọ tuntun dákẹ́dákẹ́ kábíyèsí ń bẹ lókè. Jọ̀ọ́ sọ fún mi, ta ló fi ṣe alágbẹ̀kẹ̀lé? Ta lè yan gangan tó fẹ̀yìntì? Ṣó lórí ayé ni? Àpáta ayérayé, bàbá mi tó pọ̀ nínú ipá àti agbára. Ta ni èèyàn tó fi ọkàn tán? Ta ni èèyàn tó fẹ̀yìntì? Ta lè dá gangan tó ń sọ̀rọ̀ ara ẹ̀ fún? Ǹjẹ́ o mọ̀ bóyá èèyàn tó ń sọ̀rọ̀ ẹ̀ fún yẹn gangan òun ló ṣe àkóbá fún ẹ? Ó ṣe lọ sórí ẹ fún ẹ kó bá adániwáyé sọ̀rọ̀. Ọlọ́run ìgbàanì, bàbá mi ti ń sọ olórí burúkú dolóríire, ó ṣe súnmọ́. Ókè, ẹ kì í ṣọ̀rẹ́. Ókè, ó ti pẹ́ tó ti gbé báìbù ẹ̀ tó ti bá sọ̀rọ̀ gbẹ̀yìn. Ókè, ó ti pẹ́ tó ti lọ sórí ẹkún tó bá bàbá mi sọ̀rọ̀. Gbogbo wa la mọ̀ wípé kò sí gbàkígbà tá a bá tẹ ríngì tòun bàbá yìí tí ò ní dáhùn. Ó máa dáhùn ṣáá ni. Ó ṣe lọ sórí ẹkún. Adániwáyé, adẹ́dá, aṣẹ̀dá, awẹ̀dá, dárí ẹ̀ṣẹ̀ jì mí. Bó tiẹ̀ pẹ́ kó tó tó ọjọ́ mẹ́ta tí mo bá yín sọ̀rọ̀, dáríjì mí. Dádì, kó wá yin Ọlọ́run, kó yìn, kó dúpẹ́, kó yìn torí pé nínú ìyìn ni bàbá mi ń gbé. Nínú ìyìn l'Adániwáyé ń gbé. Nínú ìyìn ni Ọlọ́run ìgbàanì, Ọlọ́run àìkú, Ọlọ́run àìṣá, Ọlọ́run àìdìbàjẹ́, ògbénu wúndé aṣọlá, ògbénu ọmọ ènìyàn kan, ògbénu adélébọ̀ ṣògo. Inú ìyìn ló ń gbé. Ìgbà wo ló yin Ọlọ́run gbẹ̀yìn? Ìwọ tó jẹ́ wípé o máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run, dádì fún mi nílé, fún mi ní mọ́tò, fún mi. Kí ni wọ́n fún Ọlọ́run? Olórin kan ló sọ pé nínú ìyìn l'Ọlọ́run ń gbé. Ǹjẹ́ o máa ń yìn? Ǹjẹ́ o máa ń yìn bó ṣe tọ́ àti bó ṣe yẹ? Yíyìn tó ń yin Ọlọ́run, ṣé ó ń yìn láti inú wá ni? Abọ́kọ̀ ń yìn láti orí ẹnu. Ló dẹ̀ rò wípé wàá rẹ́ sí. Mo máa ń sọ ní gbogbo ìgbà. Tí mo fẹ́ bá ojú Ọlọ́run pàdé, bóyá mo ń wo ojú Ọlọ́run fún nǹkan kan tí mo fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀. Tí mo bá ti yìn. Nínú ìyìn yẹn gangan ni àdúrà tí máa gbà ló máa ti jáde. Nínú ìyìn gẹ́ kí n tó yìn tán máa ti bẹ̀rẹ̀ sí ní rí testimony torí èmi gan máa ń mọ̀ lára wípé no, bàbá mi ti gbọ́ àdúrà. Gbogbo tó ń wò mí nílé, báwo la ṣe ń yin Ọlọ́run sí? Ẹ tí ẹ wá wo nǹkan kan. Adániwáyé ló ṣú ẹ láti January títí wọ oṣù November yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ ọmọ nù. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ ọkọ nù. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ olólùfẹ́ nù. Ṣùgbọ́n tí ẹ ò mà rí bẹ́ẹ̀, àwọn tó ṣẹlẹ̀ sí àfihàn wọn ò, àfi ń yin Ọlọ́run ni, àfi ń yin akọ́dá ayé, aṣẹ̀dá ọ̀run, àfi ń gborúkọ Ọlọ́run dání. Ǹjẹ́ ò ń yin Ọlọ́run tó? Ǹjẹ́ ò ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó? Ọ̀pọ̀ ló sùn, gbogbo kí tó wò mí nínú ilé tí ò jí mọ́. Ṣùgbọ́n ìwọ sùn, ó jí, ó gbé apá báyìí. Ó ṣe é gbé. Ó nu ẹsẹ̀ báyìí. Ó ṣe é gbé. Ṣé ìwà rẹ ni? Ṣé ìṣe rẹ ni? Ṣé o rò pé ọmọ mọ́tò yẹn wà ni? Ló fi ń lọ lójú títì ló ń sọ àbáyé, Ọlọ́run dẹ̀ ń ṣó ẹ̀. Ṣé o rò pé ọmọ wà ni? O mọ̀ wà. Ṣé o rò pé o lè dá ṣe ni? O mọ̀ ṣe. Mímọ̀ ṣe ẹ̀kọ́. Ẹ wò ó,
bí mo ṣe wa kọ́ Ọlọ́run ló ń ṣọ́ wa, Ọlọ́run ló ń dáàbò bò wá, Ọlọ́run ló jẹ́ kí orí wa kó gbàbọ̀dẹ̀, Ọlọ́run ló jẹ́ ká sunkún. Okay, àwọn kan wọ́n ti lọ wẹ orí, wọ́n ti wẹ̀ síbì kan, ó kù díẹ̀ kó gbabẹ̀ kó tẹ̀ kọjá, Ọlọ́run divert attention ẹ lọ bò míì, ó kúkú mọ̀. Ẹ wò ó, ẹ jẹ́ ká máa yin Ọlọ́run, ẹ jẹ́ ká máa dúpẹ́ nítorí pé bàbá ń bẹ láàfin rẹ̀ tó ń ṣọlá, kábíyèsí ń bẹ láàfin rẹ̀ tó ń ṣògo, àdániwáyé ń bẹ láàfin rẹ̀ tó ń ṣọlá, bàbá tèmi ń bẹ láàfin rẹ̀ tó ń ṣògo. Ẹ tó wí pé ara wo ni Lara Olubo tún gbé wá lónìí. Ẹ má jọ yà yín lẹ́nu gbogbo tó ń wò mí nínú ilé bí ẹ̀mí bó ṣe darí ni ń bẹ́ẹ̀ mọ̀ púpọ̀ ọmọ ẹ̀mí ni mí. Ọlọ́run bá ti sọ pé Lara Olubo bí mo fẹ́ kó ṣe lónìí rèé, bẹ́ẹ̀ náà la ṣe ṣe bí bàbá mi ṣe ní ká ṣe ṣe ni. Mo mọ̀ pé mò ń bẹ́ èèyàn kan sọ̀rọ̀ nínú ilé, mò ń bẹ́ èèyàn méjì, èèyàn mẹ́ta sọ̀rọ̀. Ẹ wò ó, ẹ jẹ́ ká máa yin Ọlọ́run ipòkípò tá a bá wà. Àǹtí mi Tope Alabi ló kọ́ lórin, ó ní ipòkípò tá a bá ti wà, ẹ jẹ́ ká máa yin Ọlọ́run, ẹ jẹ́ ká ní àròjinlẹ̀ ká máa yin Ọlọ́run, nítorí wípé bó o bá kọ̀, bó o bá yìn, á gbé òkúta ilẹ̀, á gbé dìde, á yìn lógo, nítorí pé ewébẹ̀ gan-an wọ́n mì báyìí, kí náà ń ṣe? Wọ́n ń dúpẹ́. Àwọn èèrà ilẹ̀ gan wọ́n yin Ọlọ́run. Ìwọ wa ń kọ́ tó jẹ́ lẹ́ran ara bíi ti tèmi. Ẹ jẹ́ ká máa yin Ọlọ́run ní gbogbo ìgbà. Ẹ wò ó, ọdún yìí pẹ̀lú àṣẹ Èdùmàrè bọ́lọ́run ṣe ń jẹ́ Ọlọ́run tó wà láàyè síbẹ̀. A máa ṣe pẹ̀lú ìdùnnú, a ṣe pẹ̀lú ìdẹ̀ra, a ṣe pẹ̀lú àlàáfíà, a ṣe pẹ̀lú ìṣelógo. Gbogbo nǹkan tá a bá ń dáwọ́lé báyìí pẹ̀lú àṣẹ Èdùmàrè ló máa yọrí sí rere. Ẹ jẹ́ ká lọ yin Ọlọ́run lẹ́ẹ̀kan sí gbogbo tó wù mí nínú ilé. Ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ ká fi ẹ̀mí ìmoore hàn sí bàbá mi. Bó ṣe láàárín ìṣẹ́jú kan ni nínú ilé, níbikíbi tó bá wà, níbikíbi bó jẹ́ ibikíbi tó bá ti ń gbọ́ mi, láàárín ìṣẹ́jú kan kò sọ wípé bàbá mi mo dúpẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tọkàntọkàn, kò sọ pé dáàdi o ṣé, nítorí pé bàbá mi mà ṣe o. Tó bá ronú jinlẹ̀ dáadáa wàá mọ̀ pé dáàdi ṣé. Àmọye ewu ló ti fò ẹ́ kọjá tó tiẹ̀ mọ̀ sí rárá, tó tiẹ̀ lérò pé ó lè ṣẹlẹ̀, tọ́lọ́run dẹ̀ jẹ́ tó yẹ kó gbé orí ẹ̀ fò. Àmọ́ ibi tó ti ń dá orúkọ ẹ̀, tó ti fẹ́ ṣe ibi sí ẹ̀, tó ti fẹ́ ṣèkà sí ẹ̀, ìwọ tọ́lọ́run ò jẹ́ kó ṣẹlẹ̀. Ẹ wò ó, ṣé ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè àti májẹ̀mú gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀ọ́re. Mo mọ̀ pé a ti lọ sílé ìjọsìn lẹ́ni àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ṣùgbọ́n ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan torí pé bàbá mi ó wà láàyè síbẹ̀. Ẹ jẹ́ ká yin Ọlọ́run, ẹ kò ní jásìkò. That is all I give to you. Baba told you, Baba, Baba, Baba.
special love.